I go from here? What fate is drawing near? Touch my heart and guide my lips in prayer. Through the grace of God alone, I'll cast aside these fears I've known and lift myself from the depths of deep despair. Happy
nítorí àwa kọ́ pé bí ilé àgọ́ wa ti ayé bá wó àwa ní ilé kan láti ọ̀dọ̀ Ọlọ́run, ilé tí a kò fi ọwọ́ kọ́ ti ayérayé nínú àwọn ọ̀run. Nítorí nítòótọ́ àwa kérora nínú èyí, àwa fi ń tẹ́ gidigidi láti fi ilé wa láti ọ̀dọ̀ wa wọ̀ wá. Ló bá ṣe pé a ti wọ̀ wá ní aṣọ, a ti yóò bá wa ní òkú. Nítorí àwa ti bẹ nínú àgọ́ yìí kérora nítòótọ́ ẹrù bá wa. Kì í ṣe nítorí tí àwa fẹ́ jẹ́ aláìwọṣọ, ṣùgbọ́n kí àwa lè mọ̀ wá ní aṣọ, kí iyì kó lè dé ara kíkú mi. Ǹjẹ́ ẹni tí ó ṣe wá fún kan yìí ni Ọlọ́run, ẹni tó sì ti fi àgọ́tù ẹ̀mí fún wa pẹ̀lú. Nítorí náà àwa ní ìgboyà ní ìgbà gbogbo, àwa sì mọ̀ pé nígbà táwa bẹ nínú ilé nínú ara, àwa kò sí lọ́dọ̀ Olúwa. Nítorí pé nípa ìgbàgbọ́ ni àwa rí, kì í ṣe nípa rírí. Mo ní àwa ní ìgboyà, àwa sì fẹ́ kí a kú di inú ara kúrò, kí a sì lè wà ní ilé lọ́dọ̀ Olúwa. Nítorí náà àwa dùn ún pé bí a bá wà ní ilé tàbí a kò sí, kí a tó lè jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ̀. Nítorí pé gbogbo wa kò lè ṣe má fi ara kan níwájú ìtẹ́ ìdájọ́ Kristi, kí olúkúlùkù lè gba ìtọ́wọ́ ní tó ti ṣe nínú ara gẹ́gẹ́ bí èyí ó ti ṣe. Ìbá ṣe rere, ìbá ṣe búburú, èyí ni ọ̀rọ̀ Olúwa. Bí ìmọ́lẹ̀ àti àlàáfíà rẹ gbogbo ìjọ rẹ ní Paradísè àti ní ayé yìí. Fífún gbogbo àwọn tí a ti gbàlà nípa ikú àti àjíǹde Kristi, pé kí wọ́n di òkú sí ẹ̀ṣẹ̀, kí wọ́n sì jíǹde sí ìgbé ayé titun, àti pé nípasẹ̀ orí ọ̀fẹ́ rẹ kí ikú já sí ayọ̀ àjíǹde fún wọn. Fífún àwa tí a sì la ìrìn àjò wa kọjá nínú ayé, tí a sì rìn nípa ìgbàgbọ́, pé kí ẹ̀mí mímọ́ rẹ máa ṣáájú wa nínú ìwà mímọ́ àti òdodo ní ọjọ́ ayé wa gbogbo. Fi ìfìjì àti àlàáfíà fún àwọn ènìyàn rẹ, pé kí a wẹ̀ wá kúrò nínú gbogbo ẹ̀ṣẹ̀ wa, kí a lè sìn ọ́ pẹ̀lú ọkàn tí ó dákẹ́ rọ́rọ́. Fífún àwọn tí ó kà ní nísinsìnyí, pàápàá ẹbí bàbá wa Paul Adéoyè, kí wọ́n ní ìgbẹ́kẹ̀lé tí ó dájú nínú ìtọ́jú rẹ bíi ti bàbá, àti pé bí wọ́n ti ń gbé gbogbo ìdààmú wọn lé ọ, kí wọ́n lè mọ ìtùnú ìfẹ́ rẹ. A gba àdúrà pé kí o ràn wá lọ́wọ́ láàrin àwọn kan tí kò yé wa, kí a gbàgbọ́, kí a sì ní ìgbẹ́kẹ̀lé nínú ìdàpọ̀ tí àwọn ènìyàn mímọ́, ìdáríjì ẹ̀ṣẹ̀ àti àjíǹde sínú ìyè àìnípẹ̀kun. Fi oore ọ̀fẹ́ fún wa láti jọ̀wọ́ Paul Adéoyè sínú ìfẹ́ rẹ tí kì í yẹ fún àwọn ọmọ rẹ. Fi fún wa pé kí a ti pọ̀ sí inú ìmọ̀ àti ìfẹ́ rẹ, kí a máa dàgbà láti máa gbé ipa nínú iṣẹ́ ìsìn pé títí a ó fi dé ìjọba ọ̀run rẹ̀. A ó gba ọrẹ ìtúkálẹ̀ ẹ̀ṣẹ̀ Ọlọ́run etí a mọ̀ sí sísò, èyí tó wà fún ìtúkálẹ̀ ìrere ní dáṣìṣì wa. A ò nílò àpò ìwé tí a fi sínú ìwé ìkẹsìnwọ́ wa, ṣùgbọ́n nígbà tí àwọn adènà bá dé ọ̀dọ̀ wa, a
ohunkóhun tí a bá ní láti fi ran iṣẹ́ ìtànkálẹ̀ ìrere lọ́wọ́ a ó fi sínú àpò bí a ti ń ṣe yìí Olúwa yóò bùkún fún wa.
láti wá sinmi nínú ilé ayérayé. Àwa ń fi ọpẹ́ àti ìyìn fún ọ fún ìgbé ayé nínú ìmọ́lẹ̀ Kristi èyí tí wọ́n gbé nígbà tí wọ́n wà láyé. A dúpẹ́ fún àwọn aya àti ọmọ tí wọ́n fi sílẹ̀. A sì dúpẹ́ fún ìgbé ayé wọn láàrin wa gẹ́gẹ́ bí onígbàgbọ́ nínú ìjọ rẹ̀ yìí. Àwa fi ọpẹ́ fún ọ fún ìgbé ayé wọn láàrin gbogbo ènìyàn. Ètò kí a gbé pèsè fún àṣeyẹ ìkẹyìn fún wọn lónìí. Bàbá ọ̀run a fi ọpẹ́ àti èyí fún ọ nítorí ẹ ṣe wọ́n yẹ fún ẹni tí a ń ṣe eré yìí fún. Olúwa gbé ọ̀gá gba ọpẹ́ wa. Lórúkọ Jésù gba ìyìn wa. Àwa gbàdúrà, àwa tí a wà láàyè, yọ̀wọ́ wa yẹ ká gbé ìgbé ayé tó ní ìtumọ̀. Àwa tí a ṣe wà láàyè yẹ kí a lọ ọjọ́ ayé wa fún ọ. Àwa tí a wà láàyè ohun tó fi fún wa, Olúwa má jà fi ní iṣẹ́ rẹ̀ lọ́wọ́. Àwa tí a wà láàyè fún wa lórí ọ̀fẹ́ ká lè gbé ìgbé ayé rere, kí a lè gbé ìgbé ayé àwọn olódodo nínú ìgbàgbọ́ Kristi Jésù. Orí ọ̀fẹ́ yìí látọrọ tá a bẹ̀bẹ̀ fún ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ jọ̀wọ́ jẹ́ kí a jókòó. Ó wà nínú Kọ́ríńtì kejì orí ìkarùn ẹsẹ̀ ìkẹwàá. Nítorí pé gbogbo wa kò lè ṣàìmá fi ara hàn níwájú ìtẹ́ ìdájọ́ Kristi, kí olúkúlùkù kí ó lè gba ọmọnì tí ó ṣe nínú ara gẹ́gẹ́ bí èyí tí ó ti ṣe, bá a ṣe rere, bá a ṣe búburú. For we must all appear before the judgment seat of Christ, that everyone may receive the things done in his body according to that he has done, whether it be good or bad. Bí a bá wo ìwé Sídì ìkejì orí ìkarùn, a ó rí wípé ohun tí Pọ́ọ̀lù ṣe àlàyé rẹ̀ ó ti bẹ̀rẹ̀ láti orí ìkẹrin. Ní orí ìkẹrin níbẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ láti fi ìdí ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ pé gbogbo wa ni yóò ní iṣẹ́ wa lọ́dọ̀ Ọlọ́run. Nínú àkọsílẹ̀ ní orí ìkẹni àti láti orí ìkẹta rádà, a ní nínú àlàyé tí ó ṣe pé orí ọ̀fẹ́ ni ó mú wọn ní ìpè láti ṣiṣẹ́ ìyìnrere Kristi Jésù. Iṣẹ́ ìránṣẹ́ èyí tí ó sì yàtọ̀ sí ti Mósè, nítorí pé nígbà tí ògo Ọlọ́run bá fara hàn lójú Mósè, a fi ìbùkún, a fi gbogbo rẹ̀. Ó sì kà sí wípé iṣẹ́ ìránṣẹ́ tí a fi fún òun ó ga ju ti Mósè lọ, nítorí pé àwọn ènìyàn rí ògo Ọlọ́run lójúkojú èyí tí ó fi ara hàn nípa iṣẹ́ ìyanu. Bí a bá wo ó yẹ kó wo iṣẹ́ náà kí ó sún ọ láti máa ṣe, ṣùgbọ́n kàkà ó sún ọ, ìṣe ni wọ́n rí àwọn ìbùkún tí ẹ̀ ní. Bàbá mi bá wo ẹsẹ̀ ìdẹ́yìn ní orí ìgbẹ́ nínú èdè sọ pé ṣùgbọ́n
kí èmi kí ó lè wọ̀ that and the power of his resurrection. Because he desired to experience resurrection into new life. Having experienced the resurrection into new life while he was here. Ìwọ ọlọ́run ọ̀wọ́ ayé yìí, àwọn sínú rẹ̀ lásán, a ò sì ṣèṣì wá sínú ayé. Nobody is here by chance. We are all here according to the book. Ẹnikẹ́ni ìgbàgbọ́ ń ṣe ní ajá wa sí ọ̀run. Mo fẹ́ padà sí ẹṣin ọ̀rọ̀ wa èyí tí àwọn lọ. Nítorí gbogbo wa kò lè ṣàìmáfi ara hàn. We must all appear before the throne. None of us must appear before the throne of God. Torí kíyèsí mo sì rí ìjẹun náà àti ìwé àti àgbà. Gbogbo wọn ló yí ló wà lóko. We must appear, meaning it is compulsory, it is a necessity that we must appear. Nobody can escape. Nobody can escape. Don't think I am great. Nobody is great before God. Because only God is great. God is not greater. And God is not greatest. All I know about him is that God is great. He knows no one as great, but he knows himself as great. By our decision, we will never escape. No one will escape. That's what God is telling us here. We must all appear. Àwọn olùkọ́ sọ wípé àwọn olùkọ́ òní fara níwájú ìjẹ́ ìgbàgbé wọ́n lọ pèsè rí àwọn olùkọ́ fara níwájú ìjẹ́ ìgbàjọ́. Ìsúlẹ̀ we shall all appear. We shall all appear. Ìdí tí wọ́n fi pàdé òní bọ́ọ̀lù sọ fún wa wípé olúkúlùkù yóò sì gba èrè ohun tí ó ti ṣe nígbà tó wà nínú ohun tí a gbé nínú àgọ́ ara ẹ̀kú pẹ̀lú sí láti gba èrè ìṣẹ̀lẹ̀. Ìwọ́n ọlọ́run apéjọpọ̀ láti ṣe àṣeyẹ ìkẹyìn fún bàbá wa yìí lónìí o. Gbogbo wa ló ní pèsè ikú. Ìgbé ayé wọ́pọ̀ wá ní dáradára ní gbogbo wa fi rò ní oúnjẹ tí a wà níbi ìsìnkú. Be a responsible man. It pays to be responsible.
ìgbé ayé bàbá wa bí ẹ bá ní káàkiri inú ìjọ yìí ẹ ó rí àwọn iṣẹ́ ọwọ́ àwọn arákùnrin méjì tọ́ka sí mábùsì tí bàbá ṣe sínú ìjọ which we continue to need even after his death. That is one there. Here is another one here. Ayé àwọn ìjókòó wọ̀nyí wò nítorí wọ́n ṣe àtúnṣe rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Àwa bẹ̀rẹ̀ sí ní wo àwọn dodos. Àwọn tó fi ìjókòó yìí sílẹ̀, wọ́n pọ̀ nínú wọn ti kọjá lọ. Ìkan nínú wọn tó tún kọjá lọ. Iṣẹ́ ọwọ́ wọn. Àwọn tí mi ò mọ̀, mo wá gbọ́ nípa bàbá. Gbogbo àwọn àlùfáà àti ẹni tí wọ́n jókòó síbi ìṣẹ́ni tí mo kò pé kó wá. Kí sì ti pé bí pa bí wọ́n ṣe wá. Ìgbé ayé bàbá sí wọn. Gbogbo àlùfáà tó gba ilé yìí kọjá ibi tí wọ́n gbé wọn lọ. Gbogbo wọn ló jẹ́ ìdí bàbá tí ń fi ẹ̀kọ́ ránṣẹ́ sí wọn. Wípé ó yẹ kí àwọn dìde lónìí kí wọ́n fi ojú hàn níbi ìsìnkú láti lè sí. Ó wà lọ́wọ́ tirẹ̀ super glue ó ti lè yá rẹ̀ ẹnikẹ́ni ò lè ṣe. Ó wà nípa tirẹ̀ láti ṣe wá sí ìyọ́nú fún ẹ̀rọ náà. Inú ìgbé ayé òkú nìyí. Bàbá tó kó gbogbo ọmọ ẹbí mọ́ra tó sì ń fa wọn sókè. Bí ó ti ń fa àwọn ọmọ rẹ̀ sókè ló ń fa àwọn ọmọ ẹlòmíràn náà sókè. Orí olórí àti kí wọ́n fi ọwọ́ kó fi wù mọ́lẹ̀ pé kò gbọdọ̀ nílé. Ìgbà tó bá sì ga tó ga sókè ládà tó fi gòkè ohun tí ẹ̀ ní yẹ̀ ṣubú. Pẹ̀lú pé tó bá yẹ̀ ṣubú wọ́n tún lè gbé dìde kẹ́lù bí fi gòkè. Iṣẹ́ ni wàá fa lọ sókè lọ́rùn. Pé ẹlòmí ò lè rí owó fi òkè wá bá ọkùnrin tó wà ní ìrìnsẹ̀ rẹ̀. Ojú ọ̀nà ló bàbá láti ìgbàgbọ́ ti mú ló ti ṣàkóso láti rí pé òun ṣe àìsí. Ó kò bí ẹ̀yìn bàbá tó ní ìwọ̀n máa ń lọ́sí ìwọ̀n tí wọ́n ṣe ọ̀rọ̀ rẹ̀. Ó fi ìwọ̀n, ó fi ti ìwọ̀n lọ, bí ó ti lè lọ. Ṣùgbọ́n wà lè lọ wípé iṣẹ́ rere tó fẹ́ lọ́wọ́ wá sí i. Nàìjíríà lóòsì ló láti sàbẹ̀ ẹ̀yọ́ wà fún lóde àti títí láéláé. Bí a ti ń kọrin tí bàbá fẹ́ràn ẹ̀jẹ̀ kí a jẹ́ wò. A ó gba ọ̀rẹ́ fún ìtẹ̀síwájú iṣẹ́ Olúwa fún ìjọ yìí bí a ti ń kọ orin tí ó pọ̀. Ó sì fi ọrẹ náà sínú àwọn àpò ìwé tí ó wà lọ́wọ́ wa. Bí òun.